Ẹ̀yin èèyàn lè wo lẹ ṣe. Ah, ọ̀rọ̀ yìí lágbára o. Wọ́n ní àǹtí wa wọ́n ná mẹ́kún sùn ni o. Wọ́n ná mẹ́kún sùn lórí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi o. Wípé àwọn ò mọ̀ wípé bó ṣe máa rí nìyí. Àwọn ò bá má ti ṣe. Bí a ṣe gbọ́, wọ́n ní àwọn kábíyèsí àti àwọn family Queen Naomi, wọ́n ní kábíyèsí wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn fún support wọn fún gbogbo bí wọ́n ṣe padà wá together yìí. Wọ́n ní inú àwọn olórí odò. Wọ́n ní especially àǹtí wa M àti Fashion. Bí wọ́n ṣe lọ sí Ọ̀jájá Park tí wọ́n lọ ṣe Thanksgiving yìí, wọ́n nínú àǹtí wa ò dùn rárá. Àǹtí wa Fashion wọ́n ló ní kábíyèsí ò recognize òun. Ipe àwọn family Queen Naomi nìkan ni kábíyèsí ń recognize. Ipe kí ni ẹ̀ṣẹ̀ òun pẹ̀lú gbogbo nǹkan tí kábíyèsí ṣe fóun yìí. Ipe ṣó yẹ kí kábíyèsí treat òun báyìí. Wọ́n ní àǹtí wa wọ́n ní kò sí ọ̀rọ̀ tí ò sọ tán lórí ọ̀rọ̀ Thanksgiving yìí. Wọ́n nígbà tán dé palace wọ́n ló bá bẹ̀rẹ̀ sí sunkún. Wọ́n ló bá sunkún pé alátọjọ́ tó ń ti wà láàfin kábíyèsí gbogbo ìgbà ló ń fi support kábíyèsí, kí wá lóde tí kábíyèsí ò support òun, kí ló ń ṣe fún kábíyèsí tó ń fi deserve gbogbo orú nǹkan báyìí. Wọ́n ní kò sí nǹkan tí àǹtí wo ò sọ tán. Ṣùgbọ́n wọ́n ní kábíyèsí ní kí ló fa ẹkún. Ṣé ẹkún tó ń sun ò ní pé kí àwọn má mú ìyàwó àwọn wá sí palace ni, àbí kí àwọn má mú ọmọ àwọn wá sí palace, àbí nǹkan tó ń sunkún fún ní ìsìn kí ni ẹkún yẹn wà fún? Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pélé ayé yìí le. Ẹ̀rí pélé ayé yìí le. Àti ọdún 3 àbọ̀ tí Queen Naomi ti wà níta ẹ̀ máa sunkún. Gbogbo yín ẹ máa ń ṣe kùrùkẹrẹ lẹ́ ṣe ayọba. Kí lẹ̀ ṣe tán nínú palace kábíyèsí? Queen Naomi ò sọ̀rọ̀. Queen Naomi ń wò yín. Ìgbà tí Queen Naomi dẹ̀ wá, wọn ò bá ti yín wá. Wọn ò bá ti anybody wá. Nǹkan tí wọ́n bá wá ò ní pé kí ọmọ wọn kó lè súnmọ́ bàbá ẹ̀. Kí ọmọ wọn kó lè súnmọ́ bàbá ẹ̀. Àbí níbo lẹ ti gbọ́ rí pé orí adé ń sùta? Níbo lẹ ti gbọ́ rí? Ipò orí adé ń sùn ta ẹni ẹlẹ́ni látìgbà tó ti wà ní inú palace yẹn ẹ̀ kíà rárá. Ó wá padà wá sínú palace, wọ́n wá parí ìjà fún wọn. Queen Naomi padà wá sọ́dọ̀ ọkọ ẹ̀ wá ń sunkún, inú yín ò dùn. Ṣé ẹ fẹ́ kí Queen Naomi máa gbéta forever ni? Because nǹkan tó ń sunkún fún kò yé mi. Wọ́n ní bàbá wo erin ńlá ní pé kí ló fẹ́ kún. Wọ́n lè sọ nǹkan tó fẹ́ kún. Wọ́n lè sọ nǹkan tó fẹ́ kún rárá. Nítorí pé ẹ̀ tí ì rí nǹkan kan, ẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Nǹkan tí ò yé mi ò ní pé kí ló dé tí àwọn olórí yìí tí wọ́n tiẹ̀ kí ń fẹ́ fi rí Queen Naomi. Kí ló dé? Kí ni Queen Naomi ṣe fún yín tẹ́ kí ń fẹ́ rí Queen Naomi? Kí lẹ̀ṣẹ̀ Queen Naomi gan-an? Queen Naomi kò rí ti yín rò. Wọ́n ṣe gbogbo nǹkan tán bá lè ṣe láti fi make sure pé ọmọ wọn padà wá sínú palace ni. Because ilé ọmọ wọn nìyẹn. Òun làró lé ọba. Ẹgbọ́n nǹkan tí wọ́n sọ, wọ́n ní pé kábíyèsí, wọ́n ní wọn ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré rárá. Nǹkan tó sọ nìyẹn. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá wọn ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré rárá. Wọ́n nígbà tí kábíyèsí wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó yẹ pé ó ń sunkún, wọn ló ní kábíyèsí ò recognize àwọn níbi Thanksgiving. Wọ́n lọ wá ṣáájú wa o. Kábíyèsí ò recognize ẹ̀yin níbi Thanksgiving. Báwo lo ṣe fẹ́ kí kábíyèsí recognize ẹ o, àǹtí wa Fashion? Inú yín ò dùn pé kábíyèsí mú ìyàwó àtọmọ ẹ̀ padà wá sínú palace. Nǹkan tẹ́ ẹ fẹ́ ò ní kí kábíyèsí kàn gbàgbé Queen Naomi síta pẹ̀lú ọmọ wọn. Ẹ rí pé ilé ayé yìí ò dáa.
ẹ rí pé ayé yìí, ẹ rí pé ilé ayé yìí ò dẹ̀, ẹ rí pé ilé ayé yìí ò sùn. Kí kábíyèsí gbàgbé Queen Naomi sínú palace pẹ̀lú ọmọ wọn pátápátá. Kọ́ má tiẹ̀ rò ó, kọ́ má rí rò ipá wọn bímọ, nǹkan tẹ́ fẹ́ nìyẹn. Ṣùgbọ́n ló ń dojú ti ẹ̀yin ọ̀tá, gbogbo ẹ̀yin onísọkúsọ pátápátá Ọlọ́run dojú tì yín. Nítorí pé Ọlọ́run ò kúrò ní òkè, ó dẹ̀ ń rí gbogbo nǹkan tẹ́ ẹ ti ṣe sí kábíyèsí. Nítorí ẹ̀ ni ọ̀rọ̀ yìí ló fi níyanjú. Queen Naomi ò robi sí yín, Queen Naomi ò lépa ibi sí yín rárá. Wọ́n ń ṣe gbogbo nǹkan tó ń ṣe, wọ́n ń ṣe fún Ọlọ́run ni, wọ́n dẹ̀ ń ṣe nítorí ọmọ wọn. Ṣùgbọ́n èmi mọ̀ pé Ọlọ́run wà lókè o, tó máa san ẹ̀san oníkálukú fún gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Kì í ṣe ìwọ yìí ló yẹ kó máa sunkún, because Queen Naomi ìgbà tó wà nú oyún, àìmọye nǹkan ni Queen Naomi gbé ṣe, tó máa gbàdúrà, tó máa ti lọ bá wọn, tó máa gbàdúrà fún ẹ. Wọ́n ló wá ń ké nítorí Queen Naomi padà wá sínú palace. Ṣé Queen Naomi ní kó má wọnú palace ló fi ń ké ni, àbí fún kí ni? Ẹkún kí ló ń sun gan-an? Nǹkan tí ò yé mi ni. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́ bí a ṣe gbọ́ nìyẹn o, tán nínú òun ò dùn o bí Queen Naomi ṣe padà wá sínú palace, pé bànújẹ́ ló jẹ́ fún un. Ṣùgbọ́n ẹ̀ tí rí anything, nítorí pé kábíyèsí láwọn ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò nìkan táwọn máa dá lára. Ẹkún yẹn sì máa pọ̀ o, abẹ́tà ká tètè múra ẹkún báyìí. Ẹ̀yin èèyàn lé, a dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o, ní ilé lóko àti lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni, mo kí yín happy birthday, long life and prosperity, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Máṣọ́lá lórúkọ mi, Yorùbá ni mò ń sọ. Lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Tẹ́ ẹ bá ti subscribe, kí lẹ̀ ń dúró ṣe? Ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers o. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.